tẹ́ bá wo àkọlé tó wà ní ojú fọ́nrán wa, a sọ̀rọ̀ wípé Odùduwà nation la fẹ́, kì í ṣe Yorùbá nation. Kí nìdí? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo gba ìpè kan, àwọn ìyá bíi méjì mẹ́ta, bàbá mi kan náà tún pè mí, tá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé ìjà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀yin èèyàn mi jẹ́ mọ̀ wípé ó tú àwọn àṣírí kan fún àwa ọmọ aládé. Nítorí pé ní kété tí ìjà yìí bẹ̀rẹ̀, oníkálukú bẹ̀rẹ̀ sí ní gbé ìtàn oríṣiríṣi jáde. Eléyìí dé ó gbé ìtàn tiẹ̀ wá, eléyìí dé ó gbé ìtàn tiẹ̀ wá in favour of bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, in favour of bàbá wa Ọlọ́yọ̀ of Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́. Oníkálukú ń pa ìtàn. Ṣùgbọ́n nínú àwọn ìtàn méjì yìí, àwọn òótọ́ ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ní fi ara hàn nínú àwọn ọ̀rọ̀ yìí, bí wọ́n ṣe ń jù sọ́tún, tí wọ́n ń jù sósì, tí wọ́n ń dá padà, tí wọ́n ń jù síbí. Àwọn òótọ́ ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ní farahàn. Mo láwọn fídíò bíi méjì kan tí mo máa ṣe àfihàn ẹ̀ láti fi ṣe ẹ̀rí àbí àtìlẹ́yìn fún fídíò tá à ń ṣe lọ́wọ́ yìí. Níbi tí ìjà yẹn ti ń lọ lọ́tún lósì, tẹ́ bá wo èmi àrólé dáadáa, ẹ rí i pé mi ìdédé jókòó ṣètò pé Aláàfin Ọ̀yọ́ rèé, nǹkan kan rèé, ju pé ìjà yẹn ò kan àwa, bí kò ṣe pé ká gbájúmọ́ nǹkan tí à ń ṣe lọ, ká máa continue láti máa béèrè ohun tá a fẹ́, tá à ń béèrè fún. Ìyẹn lèmi dúró lé lórí. Mi ò gbè sẹ́yìn ọba kan, mi ò gbè sẹ́yìn ọba kejì, because in tá a fẹ́ gan, àwọn méjèèjì ọ̀hún àti ìrí ipa wọn, tí a dẹ̀ ṣe ń gbàdúrà pé kí Olódùmarè kó jẹ́ kí ipa àwọn méjèèjì kó wá sí n tá à ń béèrè fún, tí í ṣe ìdásílẹ̀ orílẹ̀-èdè wa. Now, mo gbọ́ fídíò kan, Ààrẹ Abdulruf, lórí àwọn òótọ́ tí mo rò pé ó jáde tó wúlò fún àwa tiwa ni mo fẹ́ mú jáde yìí o. Kò sí ní tó kàn mí pẹ̀lú ìjà tán jà o, torí àwọn bàbá méjì ni wọ́n á parí ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan tó jáde yẹn, àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ jẹ́ ó lọ bẹ́ẹ̀, a gbọ́dọ̀ gbé jáde ká mú lò. Now, mo gbọ́ fídíò yẹn, Ààrẹ Abdulruf ó sọ̀rọ̀ nínú fídíò yẹn pé ìlú Ọ̀yọ́ ló ní Yorùbá. Ńgbà tí mo kọ́ gbọ́ fídíò yẹn, èmi kọ̀ wò pé ibi tá a ṣe ń lọ ẹni ká kojú sí jàre, àti Yorùbá àti Yorùbá àti Odùduwà, ká ṣàti gba Yorùbá wa, tá a bá gbà á jókòó, à sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ mo wá jókòó, mo wá wò pé ogun míì túre níwájú. Mo wá, kí n tó rò bẹ́ẹ̀ yẹn, mo wá rí fídíò tí Aláàfin Ọ̀yọ́, bàbá wa ikú bàbá yèyé, kábíyèsí o, kádé ó pẹ́ lórí sà, káṣe ó pẹ́ lẹ́nu. Mo wá rí fídíò yẹn níbi tí bàbá wa yẹn ti wá sọ̀rọ̀ pé Yorùbá nation, that means àwọn Ọ̀yọ́, ó wá fẹ́ rí bígbà tán pé Ọ̀yọ́ nìkan ló ní Yorùbá nation. So àwa tá à ń pariwo Yorùbá nation, tá bá gba Yorùbá nation sìn, Ọ̀yọ́ ní capital wa ti máa wá, gẹ́gẹ́ bí mo ṣe rí, gẹ́gẹ́ bí mo ṣe study ẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe fi ọpọlọ tèmi gbé lọ. So mo dẹ̀ fẹ́ kẹ́yin olóye, onímọ̀, ẹ̀yin ọlọ́pọlọ pípé ni mo pèsè orí ètò yìí o, tẹ́ máa fi ọpọlọ gbé ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa. Bóyá rọ́ǹgì ni, tẹ́ máa ọ̀rá fi ara balẹ̀ ṣàlàyé fún wa, tí ò ní sí pé à ń búra wa, torí kì í ṣọ̀rọ̀ ìjà, kájọ fi ibi tá a dé nsìn, kájọ fọpọlọ gbéra wa ni. Now, mo wá rí i pé tá a bá gba Yorùbá nation yẹn, Ọ̀yọ́ sìn, Ààrẹ Abdulruf ó dìídì declare pé àwọn, ẹ jẹ́ ká báyà ẹ̀ tí rí fídíò yẹn, ó dẹ̀ ṣeéṣe kẹ́ ẹ ti rí, ṣùgbọ́n ẹ jẹ́ n sáré play ẹ̀, ṣùgbọ́n kí tó play ẹ̀,
màá yànnàná fún yín díẹ̀. Ó sọ ńbẹ̀ pé Ọ̀yọ́ ló ní Yorùbá nation. Mo tún wá fún ara mi gbọ́ lẹ́nu bàbá wa Aláàfin Ọ̀yọ́. Gbogbo wa náà la dẹ̀ ń sọ wípé orírun wa Ilé Ifẹ̀ ló ti wá. Ogun lẹ́yìn ìgbà tá bá gba Yorùbá, tá bá gba orílẹ̀-èdè yẹn tán ni mo sọ ogun tí a tún wò ó níwò wípé ó ṣeéṣe kó tún dúró síwájú fún wa. Tó tún mọ́ wá dẹ̀ pé ìran ọmọ aládé méjì àtúbẹ̀rẹ̀ sí ní forí gbára wa. A tún wá di pé ó dáa níbi tá a tún gbé dé yìí o, bóyá kó ní kálukú tún bá, bóyá kí Àkúrẹ́ máa sọ pé Àkúrẹ́ nation, kí Ọ̀yọ́ kó máa ó di pé oníkálukú tún bẹ̀rẹ̀ sí ní jà fún ìlú ẹ̀. So kó tó di bẹ́ẹ̀ yẹn mo ní kí n pe àkíyèsí ẹ̀yin èèyàn wa sí ọ̀rọ̀ yẹn. Now mo wá tún gbọ́ lẹ́nu bàbá wa Aláàfin Ọ̀yọ́. Mo wá jókòó, mo wá wò pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa a lè sọ pé ẹ má jẹ́ ajá o, kó ní kálukú gbé ìtàn ẹ̀ sọ́hùn, kí Yorùbá kékeré kan. Ṣùgbọ́n àwọn torí pé ìtàn bá ń pè ní ìtàn láyé yìí ó ní agbára gan. Ìtàn ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbọ́ tó fi di pé bàbá wò pé nígbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ń bọ̀ tó nawọ́ sí pé Aláàfin òun jó kì í dìde. Ìtàn ni bàbá gbọ́. Ṣùgbọ́n lẹ́nìí sìn lórí ìtàn tí wọ́n gbọ́ yẹn, àwa kan ní ilẹ̀ Kóòtù Òjíire a wò pé olórí ọba ilẹ̀ Yorùbá, kí ló dé tí bàbá Aláàfin ò fi dìde kí? Ṣé pé ó dẹ̀ṣẹ̀ níbì kan, ṣùgbọ́n níbì kan bó ṣe yẹ kó rí ni wọ́n pè yẹn. Now kó má bàa dà bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la torí pé ìtàn lágbára gan, ẹ jẹ́ n play fídíò yẹn níbi tí Ààrẹ Abdulrahuf tó ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin, iṣẹ́ tẹ́ rán mi mo ti jẹ́ o. Bàbá dẹ̀ ti tẹ́wọ́ gba kíní wa, kódà kò síbẹ̀ tí máa wọ bí tẹ́ ẹ̀ léèrè. Mo ti jíṣẹ́ fún kábíyèsí. Bàbá dẹ̀ ti ṣàdúrà fún yín, wọ́n ṣàdúrà fún takọtabo yín. Wọ́n lè máa rí ná, wọ́n lè máa rí jẹ, wọ́n lè máa rí mu. Wọ́n ní gbogbo ibi tẹ́ ẹ bá ń wò ilé ire ló máa bọ́ sí. Kábíyèsí tó wá fi kún, wọ́n náà fẹ́ kí gbogbo yín máa wálé lọ́dọọdún. Kábíyèsí ìkọ̀kọ̀ wà tíbi tí sọ ọdọọdún ni a máa ń ṣe ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin. A máa fi ń ṣe Ọ̀yọ́ dé tí ẹ ti àpòfò fún wa tẹ́lẹ̀ láti bí ọdún bíi 9 ọdọọdún là ń ṣe. So àmọ́ yín náà tún ní sọ fún yín pé ilé ọdún yìí náà kò tún ní yẹ̀ o, pé àwọn máa pè yín pé kẹ́ wá yé wa sí ní ọjọ́ náà. Kábíyèsí gbogbo bí kẹ́ bá tẹ̀ ilé yín ọ̀pá yín á pẹ́ àṣà dẹ̀ pẹ́ lẹ́nu, ẹ wá pẹ́ bí ewé mọ́pẹ́ ṣe pẹ́, ẹ kú pẹ́ ju àwọn bàbá ńlá bàbá yín lọ. Kábíyèsí tẹ́ rí ọba tẹ́ ẹ jẹ yìí ọba ńlá ni, ọba tí ìfọba jẹ ni ìyọsọ. Bàbá wa Aláàfin bàbá yìí olóyìnlẹ̀ ló lóko gbogbo ibikíbi lágbàáyé nílẹ̀ Kóòtù Òjíire. Èdè Yorùbá là ń sọ, Ọ̀yọ́ ló dẹ̀ ní Yorùbá. Gbogbo òlú tí ò bá àwù kó máa sọ Yorùbá, Ọ̀yọ́ lolórí, ká lolórí, Aláàfin lolórí ọba. Àjúbà fún yín bàbá. Ibẹ̀ yẹn gan ni mo fẹ́ pàkíyèsí wa sí. Gbogbo ọmọ Yorùbá ìbá máa sọ Yorùbá, Ọ̀yọ́ ló ní Yorùbá. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ tán bá béèrè pé ibo náà ti ṣẹ̀ wá, wọ́n ní Ilé Ifẹ̀. Gbogbo àwọn ọmọ Kóòtù Òjíire ló dẹ̀ mọ̀ pé Ilé Ifẹ̀ láti wá. Ọmọ Odùduwà dẹ̀ ní gbogbo wa ń pera wa. Ńgbà tá bá gba Yorùbá nation tí bàbá wa sọ pé Yorùbá àwa lolórí, àwa ni Yorùbá. Ṣé mọ̀ pé a ti pa ìtàn ilẹ̀ Yorùbá dà nìyẹn. Ó ti di pé à ń ṣọmọ Ilé Ifẹ̀ mọ́, a ti di ọmọ ìlú Ọ̀yọ́. Gbogbo wa náà la dẹ̀ mọ ìtàn Ọ̀yọ́, gbogbo wa la mọ ìtàn Ilé Ifẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ mọ ẹyọkàn yẹn dání. Now ẹ já wá gbọ́ nǹkan tí bàbá wa Ọwọ́ Adé sọ, torí mi ì ní pẹ́ púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Your Excellency, the Alaafin's Palace, the Oyo Mesi, our chiefs, Yoruba Nation, and indeed, the good people of Oyo stand firmly behind you. We offer not just our support, but... Ẹ̀yin èèyàn mi, ṣé gbọ́ Yorùbá Nation, Ọ̀yọ́ Yorùbá Nation.
ṣe mọ̀ pé bàbá yìí ò dìde láti ìgbà tó ti ṣe kó sọ pé òun support, kì í ṣe pé bá wọn Yorùbá nation tó dúró lárúkọ yẹn, kì í ṣe bá wọn fi sọ pé wọ́n support àwa tá à ń jà fún Yorùbá nation, no, but wọ́n jẹ́ kó yé wa pé Yorùbá nation yẹn Ọ̀yọ́ ló ní Yorùbá. So nsìn tí bàbá wa yẹn claim sí ni pé tí Yorùbá nation bá dé, à ń ṣọmọ Ilé Ifẹ̀ mọ́, kì í ṣe Ilé Ifẹ̀ ní gbogbo lórí ìrun wa mọ́. Yorùbá tá a gbé lọ́wọ́ yẹn, ibẹ̀ ni orí ìrun wa, ibẹ̀ la máa padà sí, tó jẹ́ pé òun ló lórí ọba. So òun ló fi dẹ̀ pé jẹ́ mo ṣe view ẹ̀, òun ló fi wá dẹ̀ pé ìjà yẹn wá lágbára tí bàbá yẹn dúró nídùú pé òun ló lórí sẹ́ẹ̀, tí bàbá Ọọ̀ni of Ifẹ̀ níwẹ̀ẹ́ yàgò bàbá ò jàǹpátá, ó ti yé. Ṣùgbọ́n àwọn èèyàn wa gbogbo náà dìde pé no, Ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá, Ọọ̀ni of Ifẹ̀ dẹ̀ ni bàbá gbogbo wa. Ṣùgbọ́n sì ní ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ ń claim sí pé tá a bá gba Yorùbá nation, Ọ̀yọ́ ló lórí, Ọ̀yọ́ ló ní. So now sì gbogbo wa yẹn, ọmọ Yorùbá tá à ń pera wa yẹn, ìlú Ọ̀yọ́ ni gbogbo wa ti wá, kì í ṣe Ilé Ifẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà, ẹ bá mi mélé dání o. Mo kàn ní kí n yànnà, èmi ò bá anybody jà o, torí èmi náà ti sọ pé ká tiẹ̀ gba orílẹ̀-èdè yẹn. Ṣùgbọ́n tá a bá gbà tọ́ṣọ́ ogun ò dúró síwájú dè wá, ṣé àwa ọmọ Yorùbá àtúnífọwọ́ ara wa máa sọ pé àtúnfẹ́ máa bára wa jà? So ẹ já yanjú ọ̀rọ̀ yìí. Èmi ń tèmi mo mọ̀ pé Oòduà, ilẹ̀ Oòduà, ọmọ bíbí ilẹ̀ Oòduà ni wá. So lèmi ló fi dà pé ẹni yẹn sọ pé pẹ̀lú bẹ́ẹ̀mi náà ṣe rí, mo rò pé Oòduà nation lọ̀rọ̀ yìí, kì í ṣe Yorùbá nation tó bá rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá sọ pé Yorùbá nation ni, á jẹ́ pé àwọn àgbààgbà wa á dà pé bá wọn ti kóra wọn jọ, wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣe. Torí èmi believe pé Ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá, Ilé Ifẹ̀ dẹ̀ lórí ìrun wa. Tá a bá fẹ́ lò ó, èmi ò, ẹ̀yin èèyàn mi ò jà fẹ́ anybody o, èmi ò iṣẹ́ ọ̀rọ̀ ìjà pé àbí ìjà tó ń lọ ni, èmi ò sí London pé bóyá mò ń gbèsè yẹn nìkan o, no. Ìtàn ilẹ̀ bàbá mi, ìtàn ilẹ̀ ibi tí mo ti wá, o lè mí sọ o, àti nǹkan tèmi náà rí. Ó ti yé yín. So kó má di pé àgbà Yorùbá nation tán, orí ìrun wa àwa padà, ó wá di pé orí ìrun ọmọ Yorùbá ó di ìlú Ọ̀yọ́. Ẹ̀yin àgbààgbà, ó dọ̀wọ́ yín láàrin yẹn. Jẹ́ n tún fi sí kẹ́ tó gbọ́ lẹ́ẹ̀kan sí. Your Excellency, the Alaafin's Palace, the Oyo Mesi, our chiefs, Yoruba nation, and indeed, the good people of Oyo stand firmly behind you. We offer not just our support, but our partnership. Let us make the Oyo Empire a model of region development. Okay, mo ń bọ̀. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin, Ẹjọ́ mo bọ̀, mo fẹ́ tan iṣẹ́ tẹ rán mi mo ti jẹ́ o. Bàbá rẹ̀ ti tẹ́wọ́ gba ilé wa kódà kò síbẹ̀ tí máa wọ bí tẹ̀ ẹ̀ rí o. Mo ti jíṣẹ́ fún kábíyèsí. Bàbá rẹ̀ ti ṣàdúrà fún yín. Wọ́n ṣàdúrà fún takọtabo yìí. Wọ́n lè máa rí ná, wọ́n lè máa rí jẹ, wọ́n lè máa rí mu, wọ́n ní gbogbo ìjẹ́ bá ilé rẹ̀ ló máa bọ́ sí. Kábíyèsí tó wá fi kún. Ẹ gbóhùn sókè bàbá, ẹ gbóhùn sókè. Gbogbo àgbáyé ń gbọ́ yín. Ẹkú ètò sà, Ọlọ́run ní tó bàjẹ́ fún. Àṣẹ. Bí gbogbo wa ṣe fẹ́ kó rí ní ti dáadáa, Ọlọ́run á tètè ṣe fún wa. Àṣẹ. Ṣé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ tàyìn àtìgbà tí Aláàfin ti dórí oyè. Bá Ràṣídì tá a pé Ràṣídì kò padà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá o. Èyí tí wọ́n pè ní máa oníbẹ̀lẹ́nu mú fún ti oníbẹ̀lẹ́nu kò padà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá o. Ṣé rí ibi ọ̀rọ̀ wá dé dúró yìí, tá a bá sọ pé Yorùbá nation àbí Odùduwà nation la fẹ́ máa fà, yóò dàbí ìgbà tí àmọ́ tá à ń ṣe ni o. Àwọn tó gbé ọ̀rọ̀ Yorùbá nation dání, ààrí Aláàfin kan tó gbé dání o, ààrí Ìtìlẹ̀ Ifẹ̀ kan tó gbé dání o, léyìí tó lè já sí pé wọ́n ń ṣe àárín ọpọlọ nínú tó ń ṣe. Tó bá padà nídìí pé bóyá ká yí ọkọ̀ padà, kìí ṣe lásìkò yìí. Lójú àgbáyé gan yóò dàbí ìgbà téèyàn ọmọdé yẹn ń ṣe ni. Ẹnìkan ò lè wá látọ̀ yóò sìn kó sọ fún mi tí mo wá láti Ìbàdàn pé mi ì ṣe Yorùbá. Ẹnìkan ò lè wá láti Èkó kó sọ fún mi tí mo wá láti Èkó pé mi ì ṣe Yorùbá. Nítorí kò gba inú anybody. Gbogbo alamọ̀ pé Yorùbá ní gbogbo wa. Fún àwọn tó wà ní Ọ̀yọ́ láti látọ̀ pé ó pe ẹnìkan ní Yorùbá nìkan yìí ṣe Yorùbá kò sọ̀rọ̀ ń di ìyẹn gbogbo alamọ̀ yẹn. Ẹ ṣé mo dúpẹ́. Bí ìgbà tí wọ́n sọ pé bí ìgbà tí wọ́n ń fi gbólóhùn yẹn fi pọ́nra wọn lé ni bó ṣe dìsáàbù fún wọn náà ló ṣe dìsáàbù fún Olúfẹ̀ láti lè pe rẹ̀ náà ní ọmọ Yorùbá.
so lọ́wọ́lọ́wọ́ ibi tọ́rọ̀ ti jó yìí mi ò ní fẹ́ ká fi gbogbo nǹkan yẹn ká fi distract ara wa wọ́n fi ń pọ́nra wọn lé ni. ẹ ṣeun dádì mi ọ̀nà ìfẹ́ náà lè fi pẹ́ rẹ̀ dé. ẹ ṣeun dádì mi ìdí tèmi rí bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run ní yóò bàjẹ́. ẹ ṣeun dádì mi God bless you sir ẹ ṣeun ọjọ́ bàbá ẹ ṣeun God bless you sir. ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí èmi náà ṣe sọ mo kọ ẹ̀yin àgbààgbà mo kọ ní kí n so that àwọn èèyàn wa lè máa rí pé àrólé ṣe fídíò yìí rí o àrólé sọ̀rọ̀ nípa kinní yìí rí o ṣe mọ̀ pé àwa tá à ń sọ̀rọ̀ yìí Olódùmarè náà ni ó ń gbẹnu wa sọ̀rọ̀ Olódùmarè ló ń gbẹnu wa sọ̀rọ̀ so kì í ṣe pé bóyá a kò dédé nǹkan táwa náà rí la ní ká kàn gbé jáde fún gbogbo ọmọ kóòtù òjìire kájọ gbé yẹ̀wò ẹgbọ́n sókè bàbá ẹgbọ́n sókè dádì mi bíṣọ̀bù mi ẹgbọ́n sókè ẹ ṣeun dádì mi. Yes sir, ẹ ṣe gan. Yes sir. Ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá yìí àtàwọn tó ń kílèmù báwọn ní Yorùbá distraction ni distraction lásán ni mo rí ọ̀rọ̀ wọn yẹn sí àti wípé àwọn tí ó wà nídìí wípé àwọn ní Yorùbá àwọn lọ́yọ̀ọ́ àglo wọn ní kankan ṣe pẹ̀lú òmìnira orílẹ̀-èdè Yorùbá náà àwọn ní ká mọ tá a gbé dání kalẹ̀ wà focus but ẹ sọ̀rọ̀ kan wípé ṣé kò ní jẹ́ wípé tí a bá gba orílẹ̀-èdè wa tán ìjà àgbà méjì tún máa bẹ̀rẹ̀. Now, ìyẹn kò ní confusion nínú. Ìjà àgbà Yorùbá máa bára wọn jà mo ti sọ fún yín tipẹ́. Now, ìjà yẹn ló máa fún wa lómìnira. Tá a máa fi gbomi rédè wa. Nítorí àwọn tó so Yorùbá mọ́lẹ̀ àwọn olórí àgbààgbà Yorùbá náà ni. Ṣọ́yẹ yín. So ìjà yẹn kò ní wá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ro yẹn kọ́ ló máa wá jẹ́ kì í wá jẹ́ wípé tá a bá gbọ́ orílẹ̀-èdè wa ìjà yẹn ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ no. Tó bá ti di ẹ̀rí pé nígbà tó ti gbọ́ wípé a fẹ́ jáde Yorùbá nation fẹ́ jáde and this one till we get our nation ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo ète àti gbogbo tó ń ṣe wọ̀nyẹn. Na ìjà yẹn máa kọ́ mọ̀ bù bí a ṣe ń jìjàgbara orílẹ̀-èdè wa náà ni. So kì í ṣe Nàìjíríà nìkan la fẹ́ bá jà kì í ṣe Britain àwọn òyìnbó nìkan la fẹ́ bá jà àwọn amúnisìn àwọn olórí àwọn bàbá olórí ilẹ̀ Yorùbá bíi àwọn amúnisìn wọ̀nyí a máa bá wọn jà. So ọ̀nà ogun àti ìjà tá a fẹ́ jà pín sí mẹ́ta that is ìjà ilé ìyẹn àwọn ọ̀tá lé ìjà òde àwọn ìyẹn ní Nàìjíríà then ìtàn àwọn òyìnbó òun ní ìjà afẹ́ni jẹmáfẹ́ ayó ìyẹn làwọn West àwọn òyìnbó because wọ́n bá ṣe ń gba wájú náà máa lọ gbẹ̀yìn àwọn ò fẹ́ kílù yìí da kán lè máa kó ọrọ̀ ajé yín ṣùgbọ́n àwa la fún wọn ní chance ẹ wo nǹkan tí Traoré ń ṣe ní Burkina Faso ó yọ ọwọ́ gbogbo wọn kúrò láwo wọ́n ń sá jìnnìjìnnì wọn lọ́nà gbégbà fún gbà yẹn ó ti dá dúró nísìnyí Burkina Faso wọ́n mine gold wọn apart from that wọ́n ó give free education nílùú ẹ̀ láti primary day university kan sí àwọn olórí ìlú wọn tí wọn ò lè ṣe tí wọ́n kó gbogbo owó ìlú wọn sá lọ sókè òkun. Nísìnyí Traoré wọ́n ti ń ṣe aeroplane ní Burkina Faso wọ́n build kò ń ṣe mọ́tò nìkan náà build wọ́n ti tún build aeroplane. So kẹ́ni wàá wo irú Burkina Faso tó jẹ́ pé kò kọjá Ọ̀yọ́ àti Ògùn state kápápọ̀ and population ò tó Ọ̀yọ́ àti Ògùn state but in landmass ni mo kàn sọ yẹn tí wọ́n gbé nǹkan rere ṣe fúnra wọn. Kí ni àwọn olórí ilẹ̀ Yorùbá wọ̀nyẹn àwọn
political head wọ̀nyẹn kí ló ń gbé ṣe láwọn state káàtẹ̀ ní federal government wọn fẹ́ ní fẹ́ rí àwọn gangan bí Yorùbá ló ń ṣe lórí ilẹ̀ Yorùbá káàkiri state kí làwọn ṣe ní àwọn state wọn kí ló ń ṣe so ogun ọ̀nà mẹ́ta ni a lè gbọ́dọ̀ bẹ̀rù wípé ìyẹn máa ṣẹlẹ̀ dandan ni ìyẹn máa ṣẹlẹ̀ kí a lè gba òmìnira ní àgbàpè ọ̀rọ̀ Yorùbá Oòduà kìnní kan yẹn ìyẹn tá a bá gbọ́ orílẹ̀-èdè wa à parapọ̀ à sọ orúkọ tá a fẹ́ máa jẹ́ àgbì ìyẹn ìtàn Netherlands orúkọ méjì náà jẹ́ náà wọ́n jẹ́ Holland ìwọ tó bá dẹ̀ ti dárúkọ Holland wọ́n ti mọ̀ pé Netherlands ló ń jẹ́ Holland kò ń ṣe àwa nìkan ni ó máa jẹ́ ìran tó jẹ́ pé olórúkọ rẹpẹtẹ so kékeré ni gbogbo àwọn yẹn àwọn kàndánù rẹ̀ sì tó wà láàrin wa la máa identify láàdẹ níjẹ́ kán ráyé gbé because àwọn ṣetán àti da àgbo yín dànù so this one is just a distraction thank you very much. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà lẹ gbọ́ yẹn ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má jẹ́ ń tú ó ti yé ẹ jẹ́ ká mú ètò wá sí ìdánidúró torí pé gbogbo àwọn kan tó yẹ ká gbọ́ òun náà ni bàbá mi Bishop Adésínà tí wọ́n ti yànnàná fún wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó dọ̀wọ́ yín gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú ó dọ̀wọ́ yín Burkina Faso ẹ̀rí bí wọ́n ṣe ń dá bí ẹdun tí wọ́n rọ̀ bí òwe lọ́dọ̀ tiwa ń bí ìjà àgbà là ń jà ìjà àgbà là ń jà gbogbo owó tó yẹ ká fi develop ìlú àpò ara wa là ń kó sí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ó dọ̀wọ́ yín ó dọ̀wọ́ yín ẹ ṣàfẹ́ máa ṣe kí ká máa sìn yín kò sí ìgbáyé gbádùn kankan tí ẹ̀yin náà lè proud pé ìlú yín ilẹ̀ ọmọ aládé ni wà dẹ̀ ń gbègbè ayé ọmọ aládé ṣé kìí ṣàwọn ló yẹ kó gbádùn jù lágbàáyé tó yẹ pé gbogbo wa ìdílé adé láti jáde ṣé bó ṣe yẹ kó ṣe máa lọ nìyẹn ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí mà dọwọ́ yín kẹ ẹ̀yin gọ́vnà wa ẹ̀yin kọmíṣánná wa gbogbo ó dọwọ́ yín gbogbo nǹkan tẹ̀ ń kó jọ náà ṣebí ọjọ́ kan ẹ máa fi ilẹ̀ lọ ẹni tẹ́ ẹ dẹ̀ gbé fún gan tẹ́ ẹ fi ilẹ̀ fún bó máa lù ń gbàǹjo ni bí Fúlàní ló máa padà gbà lọ́wọ́ ẹ̀ níṣẹ́ ẹ mọ̀ ni ẹ mọ̀ torí pé ẹ ṣiṣẹ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí gan ṣe máa dá ẹ̀ ṣe lẹ̀ ẹlẹ́gbà pé ẹ lógún olé ẹ lọ́gbọ̀n lè torí pé àwa yìí ti mọ̀ pé owó wa ni tó bá dẹ̀ tásìkò gbogbo ẹ̀ la máa gbà padà àwọn ọmọ yìí tẹ torí ẹ̀ gbójúlé pé ẹ torí ẹ̀ ṣe fún wọn yẹn wọ́n máa padà wá wọ́n máa jẹ́rúsìn ni ó ti yé wọ́n máa bí wọ́n tiẹ̀ jẹ́rúsìn àwọn ṣẹ̀ máa wá ṣiṣẹ́ tiwọn láti ìbẹ̀rẹ̀ títí dókè ni ṣùgbọ́n ṣẹ́rí gbogbo ilé ìtẹ́lẹ̀ kójọ yẹn fáwọn ọmọ yẹn àwa la máa padà gbà ó ẹ̀ lọ́kọ́ọ̀lẹ̀ èmi àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n ni o Olúmọ ọba lọ́la JP ajìjàngbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ìránṣẹ́ Olódùmarè ẹ máa gbáradì fún mẹ́gàràlì tó ń bọ̀ gbogbo ṣẹ́rí gbogbo wa la máa padà dolówó ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo lẹ́ni kò sóúnjẹ kò sí mímu kò sí gbogbo ẹ̀ gbogbo yín lẹ máa padà di olówó tẹ́ máa kọ́lé ara yín tó jẹ́ pé fáàmù yín á lọ rẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo ilẹ̀ yín táwọn ọmọ Ìgbò ti gbà gbogbo tó ti gbà lọ́nà ẹ̀rú nínú Nàìjíríà gbogbo ẹ̀ la máa gbà padà eléyìí ò sọ̀rọ̀ pé ìlérí ni fún ilẹ̀ Kóòtù Òjíire ìlérí ni gbogbo nǹkan tí àjòjì ti gbà lọ́wọ́ wa làwa ọmọ nílùú máa gbà padà lọ́wọ́ wọn tásìkò yẹn bá tó ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ yín dà òun dà ṣóun nìyẹn ẹ̀jájọ kó gbapọ̀ kẹjájọ jàjà yẹn kájọ jà á bó bá ṣe wá ká gbé padà mẹ́gàràlì tó ń bọ̀ yìí kì í ṣe ṣeréṣeré mo ti ń pariwo èmi àrólé ń pariwo mò ń fọn rere ẹ lọ gbáradì dáadáa ẹ lọ dira àkókò sílẹ̀ dáadáa báyìí láti fi múra nítorí pé a fẹ́ gba ogún ìbí wa a fẹ́ gbà padà lọ́wọ́ wọn Tinubu ó ṣe gọ́vnà fún 8 years ní Lagos State gbogbo nǹkan Lagos State ó pín sí ìlàjì gbogbo nǹkan tó yẹ kí gbogbo ọmọ nílùú máa jẹ ó dá sí ìlàjì ó kó ìdá kan sí àpò ara tiẹ̀ náà ṣe ó ti di president gbogbo ìdá méjì Nàìjíríà
a tó pín sí méjì, a tó kó ìdá kan fún ara tiẹ̀ òun nìkan, ìdá ìlàjì tó kù ní Ìgbò, Haúsá, Fúlàní, Yorùbá lẹ máa pín mọ́wọ́. Ẹ rí pé ìyà tí òṣì nìyẹn. Èmi kọ́, ìwọ náà ńkọ́, kọ́ lórí ara ẹ, ká jọ jà fúnra wa, ká gbọ́ ogún ìbí wa padà. Gbogbo àwọn ọmọ wọn yẹn ló máa padà, wọ́n máa padà sí àfẹ́, kì í ṣe pé a máa pa wọ́n àfẹ́kú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n wọ́n máa padà, àwọn náà bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, torí gbogbo nǹkan tí bàbá wọn kó jọ àwa la ní, a dẹ̀ máa gbà padà láṣẹ Èdùmàrè. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé mo dúpẹ́, ẹ bá mi share ètò yìí, ẹ ṣeun o, ó dàbọ̀, bye bye, thank you, ẹ ṣé mo dúpẹ́ o, God bless you all, bye bye, ẹ ṣeun, love you, bye, ẹ ṣé o, mo dúpẹ́ o, God bless you. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà.